Dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Baba ayérayé nínú àwọn ọ̀run, àdúpẹ́ fún àánú ńlá tí a rí gbà ó, tí ẹ fi mú wa wà láyé, mú wa wà láàyè. Àdúpẹ́ Ọlọ́run aláàánú nítorí tí a tún rí ọjọ́ àbámẹ́ta mìíràn nínú oṣù oore ọ̀fẹ́ oṣù karùn-ún. Gbogbo ìyìn àti ọlá ni forúkọ yín o. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lè ní kó ṣe ayé àti ọkàn wa ní rere o. Àti pé ẹ̀mí ẹ̀rù àti ẹ̀mí ẹ̀rù kí ẹ̀yin Olúwa kó lè kúrò nínú ọkàn wa ní orúkọ Jésù. Kí ẹ fún wa ní ẹ̀mí ìsọdọmọ. Torí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́-àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Ní ọjọ́ àbámẹ́ta, ọjọ́ 18 oṣù karùn-ún. Àkòrí tí a ó gbé yẹ̀wò lénìí sọ pé lílé ẹ̀rù jáde. Lílé ẹ̀rù jáde. A mú àkọ́sórí wa nínú ìwé Àìsáyà orí 41 ẹsẹ̀ ìkẹwàá. Ìwé Àìsáyà orí 41 ẹsẹ̀ ìkẹwàá. Ìwọ má bẹ̀rù, nítorí mo wà pẹ̀lú rẹ. Má fòyà, nítorí èmi ni Ọlọ́run rẹ. Èmi yóò fún ọ ní okun. Nítòótọ́, èmi yóò ràn ọ́ lọ́wọ́. Nítòótọ́, èmi yóò fi ọwọ́ ọ̀tún òdodo mi gbé ọ sókè. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Mátíù orí 10 ẹsẹ̀ 26 títí dé ẹsẹ̀ 29. Mátíù orí 10 ẹsẹ̀ 26 títí dé ẹsẹ̀ 29. Nítorí náà, ẹ má fòyà wọn o, nítorí kò sí ohun tí ó ń bọ̀ tí kì yóò farahàn, àti èyí tí ó farasin tí a kì yóò mọ̀. Ohun tí mo bá wí fún yín ní òkùnkùn, òun náà ni kí ẹ̀yin kí ó sọ ní ìmọ́lẹ̀, àti èyí tí ẹ̀yin gbọ́ sí etí ni kí ẹ kéde rẹ̀ lórí ilé. Ẹ má fòyà àwọn ẹni tí ń pa ara, ṣùgbọ́n tí wọn kò lè pa ọkàn. Ṣùgbọ́n ẹ kúkú fòyà ẹni tí ó lè pa ara àti ọkàn run ní ọ̀run àpáàdì. Ológbòṣẹ́ méjì tí a tà ní owó idẹ kékeré kan, bẹ́ẹ̀ ni kò sí ọ̀kan nínú wọn tí yóò ṣubú sílẹ̀ lẹ́yìn bàbá yìí o. Ṣùgbọ́n gbogbo irun orí yín ni a kà pé sánsán o. Nítorí náà, ẹ má fòyà. Ẹ̀yin ní iye lórí ju ọ̀pọ̀ ológbòṣẹ́ lọ. Báyìí tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́-àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Nítorí pé Ọlọ́run kò fún wa ní ẹ̀mí ìbẹ̀rù, bí kò ṣe ti agbára àti ti ìfẹ́ àti ti ọkàn tí ó yè kooro. Ìwé Tímótì kejì orí 1. Ìwé Tímótì kejì orí 1 ẹsẹ̀ 7. Ibi kíkà òkè yìí sọ fún wa kedere pé ẹ̀mí mímọ́ tí Ọlọ́run fún wa kì í ṣe ẹ̀mí ẹ̀rù rárá o. Èyí tún tọ́ka sí pé ìbẹ̀rù kì í ṣe ìmọ̀sílára o, bí kò ṣe ẹ̀mí, àti pé ẹ̀mí náà kì í ṣe láti ọ̀dọ̀ Ọlọ́run wa o. Gẹ́gẹ́ bí Kristẹni, nígbàkúgbà tí a bá rí ẹ̀mí tí kì í ṣe ti Ọlọ́run ní àyíká wa, a gbọ́dọ̀ lé irú ẹ̀mí bẹ́ẹ̀ jáde lójú ẹsẹ̀ lónìí. A lé ẹ̀mí ẹ̀rù jáde nínú ayé wa lónìí ní orúkọ Jésù. Àmín. Èrò sí èyí ni ìgbàgbọ́ o. Ẹ̀rọ sí èyí ni ìgbàgbọ́. Ìwé Éfésù orí 6 ẹsẹ̀ 16 sọ pé, lékè gbogbo rẹ̀, ẹ mú àpáta ìgbàgbọ́, nípa èyí tí ẹ̀yin ò lè máa fi pa iná gbogbo ọfà iná ẹ̀mí ibi náà. Nígbà tí a kọ ìwé mímọ́ yìí, àwọn ọmọ ogun máa ń lọ sójú ogun pẹ̀lú àpáta, èyí tí ó ṣe kókó fún wọn láti yẹ̀ lọ́wọ́ ìkọlù àwọn ọ̀tá. Bákan náà, a ní láti pa gbogbo ọfà iná ọ̀tá pẹ̀lú àpáta ìgbàgbọ́. Kí ni àwọn ọfà iná yìí? Àwọn ni èrò nípa èyí tí ẹ̀mí ẹ̀rù ṣe máa ń rí rápálá wọ inú ayé ènìyàn. Ìdí nìyí tí ìwé Kọ́ríńtì kejì orí 10 ẹsẹ̀ 5 sọ pé, àwa ń sọ gbogbo èrò kalẹ̀ àti gbogbo ohun gíga tí ń gbé ara rẹ̀ ga sí ìmọ̀ Ọlọ́run. Àwa sì di gbogbo ọ̀rọ̀ ní ìgbèkùn wá sí ìtẹríba fún Kristi. Ìbọn Kristi ó rẹ gbogbo ẹ̀rù wa sílẹ̀ o. Bí o bá ṣe mọ Ọlọ́run sí, àti bí o bá ṣe mọ̀ ọ́n nípa agbára àti ìfẹ́ rẹ̀ sí tó, ní ìbẹ̀rù rẹ yóò kéré jọjọ. O gbọ́dọ̀ di gbogbo èrò ní ìgbèkùn sí òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run.
Nígbà tí àwọn èrò náà bá wá, ó yẹ kí o dáhùn pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run tó kó fi kojú wọn. Bí o bá ṣe ń ṣe èyí léraléra, ìwọ yóò borí gbogbo ìbẹ̀rù náà. O kò lè mọ Ọlọ́run láìka ọ̀rọ̀ rẹ̀ o. Fún ìdí èyí, láti lé ẹ̀rù jáde nínú ayé rẹ ní tòótọ́, o ní láti máa ka ọ̀rọ̀ Ọlọ́run déédéé. Bíbélì sọ nínú ìwé Róòmù orí 10 ẹsẹ̀ 17 wípé nípa gbígbọ́ ni ìgbàgbọ́ fi ń wá o, àti gbígbọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Bí o bá ṣe ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run déédéé sí, bẹ́ẹ̀ ni ìgbàgbọ́ rẹ yóò máa dàgbà sí. Èyí ẹ ó rí dájú pé kò sí àyè fún ẹ̀rù nínú ọkàn rẹ mọ́ o. Máa ka ọ̀rọ̀ Ọlọ́run kí o sì máa ṣe àṣàrò nínú rẹ̀ lójoojúmọ́. Kọ ọ̀rọ̀ náà sórí. Kọ sórí. Pàápàá àwọn tí ó sọ̀rọ̀ sí àwọn ẹ̀rù tí o ní. Bí ọ̀rọ̀ Ọlọ́run bá ṣe ń gbé inú ọkàn rẹ gidigidi, gbogbo ẹ̀rù rẹ yóò sì pòórá pátápátá. Kókó ọ̀rọ̀ kíkà àti ṣíṣe àṣàrò lórí ọ̀rọ̀ Ọlọ́run máa ń lé àwọn ẹ̀rù jáde. Kíkà àti ṣíṣe àṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run máa ń lé ẹ̀rù jáde. Ẹ jẹ́ sọ pé bàbá mi, Olúwa oore ọ̀fẹ́ láti máa ṣe àṣàrò nínú rẹ, láti máa ka ọ̀rọ̀ rẹ, kí ẹ̀rù ayé mi kí ó lè fi mí sílẹ̀. Olúwa yọ̀ǹda rẹ̀ fún mi. Ọ̀rọ̀ rẹ láti máa ṣàṣàrò àti láti máa kà kí ó lé gbogbo ìbẹ̀rù jáde nínú ayé mi láti èní lọ. Jésù Olúwa wa. Àmín. Àmín ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ni orúkọ mi. Ẹ máa bá mi like, kẹ́ máa share, kẹ́ dẹ̀ máa comment kí àwọn ènìyàn lè jẹ́ alábàápín nínú ọ̀run ṣíṣí Yorùbá. Kí Olúwa kó ràn yín lọ́wọ́. Ó dàbọ̀.